bí onídìí obìnrin kì í jẹ́ kúmólú ó yẹ kẹ́ mọ̀ wípé mi kì í dédé wá sóde ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan ń lọ lábẹ́nú tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí Ọ̀yọ́ Àgọ́ọ̀já ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ olórí burúkú kan tó pèrè láàfáà ẹ̀já sọ báwọn tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ olórí burúkú ọ̀hún tí n bá sọ̀rọ̀ délẹ̀ ẹ mọ̀ wípé ọwọ́ ọ̀tí láti pè é lóòkọ́ tí mo pè é Kennedy èmi ò mọ̀ bóyá ìsìn Islam ló kọ́ wa wípé ká má dá àgbà mọ̀ tàbí ká má sọ̀rọ̀ sí ẹni tó bá jù wá lọ anyhow arákùnrin ọ̀hún ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bákan náà ńlá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí mo bá wá gangan ẹ mọ̀ pé bí tí ọ̀gbọ́yìn kínú kì í bà á jẹ́ bọ́ ọ bá ń gbọ́ gbégbégbé bọ́ ọ bá dákẹ́ mọ́lé wọ́n gbéṣẹ́ kúlé rẹ̀ Àgọ́ọ̀já ní àwọn ò ní foríbalẹ̀ fẹ́ nìkan bí agbada ògbóná àgbàdo ọ̀tà ọlọ́jà ò foríbalẹ̀ fẹ́ nìkan o agbada ògbóná ìgbàdo ọ̀tá ọba Àgọ́ọ̀já ò foríbalẹ̀ fẹ́ nìkan o agbada ògbóná ìgbàdo ọ̀tá agbada ògbóná ìgbàdo ọ̀tá so mi ò fẹ́ ká lo àmì fàágùn bíi tí wù kọ́ mọ́ o ẹ má bínú bá mi pé program yẹn jọ àwọn èèyàn tí ìwọlé kí ló dé àwọn èèyàn tí ìwọlé tó mo fẹ́ kí àwọn èèyàn díẹ̀ wọlé sí i kí n lè bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ṣé ẹ gbàgbé wípé live program message ẹ̀ máa ń da kéèyàn deliver ilé ẹ̀kan ṣoṣo kọ́ mọ̀ bá tún dáwọn èèyàn kan padà sẹ́yìn mọ́ bàbá ti wá rí certain people tó bá ti wọlé a máa bí tò lọ mo pè èèyàn kan lórí burúkú mo máa fẹ́ kẹ́ farabalẹ̀ láti bá mi gbọ́ good evening sir good evening ma mi ní wá ní tiẹ̀ ní wá mi tì á ní wàrà wa tì mo mọ̀ pé ẹ nígbàgbọ́ pé tí o bá nídìí mi ò ní wá ẹjá máa ṣètò wa lọ àwọn tó bá kù wọn máa bá wa ń bẹ̀ kí n má gbà àkókò yín lálẹ́ yìí ká lò ṣẹ́jú díẹ̀ ká sọ̀rọ̀ tó jẹ́ kókó ká dẹ̀ kó lórí àtẹ́gùn ètò tí mo ṣe lánàá àwọn èèyàn bínú pé mi ò fáwọn láàyè láti call majority àwọn èèyàn tó mọ Mọ̀rúfù ọmọ kí lórúkọ bàbá ẹ̀ náà ọmọ bàbá Kátù ọmọ bàbá Kátù ọmọ bàbá Kátù ọ̀rẹ́ mi Mọ̀rúfù no kì í sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ má bínú kì í sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ má bínú o mi ò ń ṣe ẹgbẹ́ ẹ mo wò pé ta ní ṣe ẹgbẹ́ ẹ ta ní bá wèrè sọ̀rẹ́ ọ̀dẹ̀ ọlọ́dẹ̀ ọ̀dẹ̀ ọlọ́dẹ̀ ọ̀dẹ̀ gbangba o ọ̀dẹ̀ gbangba o ọ̀dẹ̀ ọlọ́dẹ̀ ọ̀dẹ̀ gbangba o ọ̀dẹ̀ gbangba o. Now arákùnrin ọ̀hún ó sọ̀rọ̀ díẹ̀ so ẹ̀já gbọ́ nǹkan tó sọ pápápá. ọmọ kékeré ni o ló ń sọ̀rọ̀ yìí o ó ní àmì ń tọ́ sọ fún àwọn tí wọ́n gbé fake news káàkiri lọ́yọ̀ọ́ wípé gọ́fìnà sọ pé òun ra mọ́tò fún
àwọn tó jọba tán gbádélé lórí sọ wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ pé ọkọ̀ tí gómìnà promise yín ta ló sọ pé ó máa fulfill ẹ̀ mi wá ní ká ní gọ́vnà ò tẹ̀ promise wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gọ́vnà lè sórí ẹ̀ láti pé kó fi ọkọ̀ ńláńlá kó ì ta wọn lọ rẹ̀ especially bàbá Aláagooja ni wọ́n fún bàbá ní mọ́tò dẹ̀nkù kójú ó tún tèké kójú ọ̀tọ̀ dalẹ̀ kójú ó tèké kójú ọ̀tọ̀ dalẹ̀ ẹ ti ń pè mí kẹ́nìkan kan mọ́ ti pè mí o mi ò tí ì ṣètò kílẹ̀ ń pè mí fún ẹ mọ́ ti pè mí you don't call me for now nígbà tí n sọ pé kẹ́ pè mí ẹ mọ́ ti pè mí ẹjọ́ ìgbéraga kọ́ àti ìsọ̀rọ̀ ta fẹ́ pè é lórí so like I said nítorí irú àwọn ẹranko báyìí olórí burúkú lọ́mọ yìí o bó ṣe já àfáà yìí olórí burúkú ni o n tí mo fi pè lórí burúkú ẹ mọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ẹ̀yin gan tó máa ṣépè fún láti lé ni. pàtàkì àfi tiẹ̀ sí kó goyin mọ́ra tó rọkọ̀ fún yín ọkọ̀ tí wọ́n ti kí gómìnà promise yín tí ó rà fún yín tọ́lá àfẹ́. Aláàfin kó gbogbo wọn mọ́ra ọrọ̀kọ̀ fún wọn ẹ̀já béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ tí ń sọ̀rọ̀ tí ọmọ nǹkankan ń pe èèyàn mélòó l'Aláàfin ra ọkọ̀ fún Aláàfin ra ọkọ̀ fún Sàmù àti Àgbà Akin Toyota Camry mọ́sù ńlá Aláàfin rà fún wọn o mo ti rà á lẹ́ẹ̀mejì fúnra mi o mo rà á light blue ẹ̀ mo gùn ìgbà tí mo kùn sí white mo fi tàkìtì lóṣogbo ń jò ní mo tún ra gold colour ẹ̀ so Aláàfin rà fún wọn Aláàfin rìkọ́ọ̀dù fídíò ẹ̀ Aláàfin gbé sórí social media ńgbà yẹn lóòótọ́ àríṣe àríkà bàbá rẹ̀ gùn láyé àtijọ́ la máa ń sọ wípé oore tọ́wọ́ tó ń bá ṣe ká má jẹ́ kọ́wọ́ òsì ọmọ láyé irọ́ ni o majority àwọn tẹ́ ń ṣe lóore tẹ́ ẹ̀ jẹ́ kọ́wọ́ òsì ọmọ àwọn gan abáramú oore jẹ ni wọn ò ní sọ pẹ́ ṣe fáwọn wọn mọ lùí ní àmà lórí ni so mi ò blame ẹnì kankan tó bá sóore fún yàn tó gbé síta pé Aláàfin sóore fún wọn ó gbé sórí social media yẹn ara ẹni ó wà ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ because alájẹmúra alájẹsẹ́ lẹ́lòmíì whatever tẹ́ bá ṣe fún wọn èèyàn sọ pé má jẹ́ kí n jọ́wọ́ kejì ọmọ kọ́ mọ́ bàdà pé mo ń ṣìrègùn kọ́ mọ́ bàdà bí èèyàn sórí olóṣòtì àwọn tẹ́ wá sórí fún ọ̀wà panumọ́ àwọn èèyàn tó máa béèrè lọ́wọ́ wípé ládùúgbò bó ṣe ń tẹ̀lé kò wá ṣe nǹkan kan fún abẹ́ẹ̀ rí kọ́lọ́wọ́ mọ́ ṣe tolú ààrẹ yá kọ́lọ́wọ́ mọ́ ṣe èèyàn lẹ́rú a support ẹ ní o lo and behold kálàfin wá tó ra mọ́tò fún ẹ promise ti wà nílẹ̀ ẹ gẹ́tì ẹ Aláàfin ọ̀rá immediately tọ́jọba ni kọ́ mọ́ bàdà bí ẹni pé torí pé wọ́n support ẹ ló ṣe ra mọ́tò fún ẹ gbogbo akọ́lagọ̀ bàbá ti súnmọ́ ibi tán ti ń jọba tipẹ́tipẹ́ òjé kan ò jẹ́ wá promise ti máa ń wà ńlẹ̀ pẹ̀lú àwọn afọbajẹ́ gbogbo àwọn tó fẹ́ jọba náà mọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan fẹ́ jẹ́ ń jẹ̀bú lọ́wọ́ ẹ lọ béèrè lọ́wọ́ wọn promise ó ti máa lọ yára ndíà àwọn yóò ti máa bíìdì ara wọn ibi gbogbo la ti káàdì alẹ́ kò sọ́gbọ́n tẹ fẹ́ dá sí ntáyé gbà ní sẹ́nu bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ ò ní dépò bàbá rẹ̀ àwọn ọ̀gbọ́ Yorùbá ni wọ́n ní olówó ló lóye ẹnìkan ìfòye lọ́ọ́ máa bèṣe if you don't have money má yọjú sọ́ba o lówó má yọjú sóyè wọn ń fèèyàn lásán joyè kéèyàn lọ fi rú mi joyè ní ìsìn ṣé rójú òrò ó gbà ṣé èsè bó ṣe náà sí bàṣáwò ni torí èmi ní tòǹgbò ń tàn jáde o pé kábíyèsí láwọn fẹ́ fi mí joyè wọn tó ní mówó wà o yàrá bí olórí burúkú ọmọ tani ẹ àwọn ìjòyè ìlú ní òpè tani ẹ fi olórí burúkú ìjòyè sẹ́ẹ̀rí ní ìsìn kábíyèsí ẹ̀rí bó ṣe gbé ń jáde ó kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀yin náà sì máa fún lóyè kí kábíyèsí ó tó kábàámọ̀ ẹ má fèmí joyè tẹ́ẹ̀ bá ti lówó ìwúyè fún mi o tẹ́ẹ̀dẹ̀ lówó ti ń rira sọ mi ò lè san náà ní kankan kí n máa tẹ̀lé náírà kan náírà méjì jọ kí n máa ná lórí ìwúyè kan torí pé mo fẹ́ kó lẹ̀kẹ́ òrè kan sọ́wọ́ ìlẹ̀kẹ́ mo ti ń lò yóò láì joyè ìran yẹn kankan sẹ́ so wọ́n fi oyè sọ̀yàn dolówó so kí n má gbà kókó yín torí Ọlọ́run àmọ́dé sọ pé mi ní sáwẹ́wà tó pọ̀ bọ̀ kò síbẹ̀ èèyàn ti fẹ́ ṣe tó ní sàkàwé kò síbẹ̀ èèyàn ti fẹ́ ṣe náà ẹ jẹ́ ká lọ straight forward sórí ọ̀rọ̀ tó lórí burúkú ọmọ ìsọ wọ́n dẹ̀ ló ń wà nú àwẹ̀ o ń ṣe wáàsí nù lójú ara ẹ̀ wáàsí ti ń ṣe bàbá wa Aláagooja ló fi bú díẹ̀ ní tàwọn kí lórúkọ ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì so ẹ máa gbọ́rọ̀ o. akọyin tó fi payín lé ó fi dùn yín nú kò tó yẹ kẹ́yà tó dalẹ̀ rẹ̀ mọ́ àmọ́ bàbá mi Aláàfin Adéyẹmí ọmọdé òǹkẹ́ ó ti wulẹ̀ ti sọ tẹ́lẹ̀ ní àti Àtàndá ó ní wọ́n ní ikú kìkì àtẹ ẹni kọ́ di ewu ẹni kọ́ parí Aláàfin wá nínú ọ̀rọ̀ nínú ilé ọ̀yọ́kọ̀ o àfi kí ọtọ́ ọdún àárín wàá lóyún bí obìnrin ọ̀rọ̀ pọ̀ nípò ààrẹ nìire bá sọ tó bá rí tòun wàá rò pẹ́ nìire ni títí wọ́n sọ fún wa mẹ́sẹ̀jì ni wọ́n fún wa wípé báwo wípé n tí kálukú wọn claim tán proof tí wọ́n ń quote òun náà ni ọ̀rọ̀ Aláàfin àná ó dà bẹ́ẹ̀ àṣìlẹ̀ làbọ̀ abá àfọ̀tẹ́lẹ̀ níjọ́ màmí gbẹ́ náà ọ̀rọ̀ aṣọ tì ní jẹ́ kínní àná ó dà bẹ́ẹ̀. tó bá tẹnu bá jẹun tó yà máa tì bí ọ̀rọ̀ yọkọ́ àwọn Aláàfin àdúgbò àjàkọ̀ spider àdúgbò mọ́tò ẹ̀rọ máa jẹ́ bẹ̀rí tí wàbí àyà ó ní spider
adúrú mọ́tò Spider dà Camry I saw it muscle Camry ni wọ́n rà fún wọn ok ìkan báyìí tó máa ń dàbí tí wọ́n fẹ́ dá tó fẹ́ máa ń nídìí bí evolution báyìí iná ń pè Spider ó possible kó wà nù wọn kí wá ló wà nù Spider ọmọ yahoo ògún mọ́ wọ́n ti gún sẹ́yìn. àfẹ́ àmọ́tò fún òun náà wọ́n tún pìtàn ẹ bá ń pìtàn ẹ lọ́la àfin lọ́pàá sípa sójú yín ni àwa tá a ní. máa gbọ́ wèrè ó ní wọ́n sọ pé aláàfin lọ́pàá sípa pé sojú wọn ni pé ṣe sojú wọn ni bàbá wà ń bẹ̀ ńgbà tó ṣẹlẹ̀ ìwọ náà ló ń fẹnu ara ẹ sọ nìsín àwa kọ́ la bá ń sọ ṣùgbọ́n bàbá wa ń bẹ̀ ńgbà tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wèrè o. bàbá tẹ́ ń pàdé kọjá bàbá gbé yẹn máa kú sẹ́wọ̀n ni bóyá wọn ló fi kéjì ó ti fọ́. statement tó gbé mi wá gangan nu bóyá wọn lójú yín kejì ó ti fọ́ ẹ rí i pé mo sóbà pẹ̀lú mo yẹ sọ yẹn omi fẹ́ jáde lójú mi ìkọ́sí ń lè káàró òjíire a kì í fi ibu ara búyàn bàbá Aláagooja ní ìpèníjà lóòótọ́ àwọn nìkan kọ́ ni wọ́n sì nírú ẹ̀ ẹ̀dá ò lè bá kádàrá jagun gbogbo àwa fortunate bá ṣe bára wa ni ẹni tí ọ̀dẹ̀ tí kú tí màrún tí ó pa irú ọmọ yìí tó bá lé ń tààtì kò tí gbọdọ̀ pọ̀ ló ń sọ pé bóyá nú ẹ̀wọ̀n lójú bàbá kejì ó ti fọ́ nóhùn kójú bàbá kọ́ ojú bàbá ńlá kú bàbá rẹ̀ ojú bàbá bẹ́ẹ̀ bóyá nú ẹ̀wọ̀n lójú bàbá àtọ́jú ìyá ó ti fọ́ àfáà lílé ń ṣe wá sí ni wá sí àwẹ̀ náà nìyẹn kí lélẹ́ ń kọ́ wa ṣé wá sí àwẹ̀ náà lélẹ́ yìí ṣé wá sí àwẹ̀ náà lélẹ́ yìí ẹ̀kọ́ kí la rí píìkì nínú ilé ẹ ti rí pé kí n tó pè yàn lólórí burúkú mi yìí ṣépè láyé mi mo kí n tó sọ bẹ́ẹ̀ ẹni yẹn ti wọ́ tiẹ̀ kí rọ̀ mi lè sọ gbólóhùn yẹn jáde kò tí ì mọ̀rúkú tí ọ̀pá kò tí ì dàgbà rárá kò tí ì dín kankan o tó bá ti níyàwó bí àtòrí pọ́jà àfààní ọmọ kékeré ni last ọmọdé ni bó ṣe wà yìí. ẹ sọ pé aláàfin lọ́pàá sípa lórí ẹ̀rí kí lẹ́ni ẹ̀ tí ẹ̀ bẹ̀rù péjọ ẹ fẹ́ dà ẹ fẹ́ bá yí ara yín gẹ́mọ́ra yín lọ́wọ́. fọ́tò kẹrí tẹ sáwọ́dù lọ ẹ̀yà àwọn tí wọ́n sọ pé ẹjọ́ mọ́ ní ńkọ́. ẹ̀rí ayé ẹ̀rí ibi tó fẹ́ yí ọ̀rọ̀ gbà n tó ń gbìyànjú àti sọ ni pé àwọn èèyàn ń sọ wípé bàbá Aláagooja pẹ̀lú àwọn kan náà jọ pàdé àpòpọ̀ tí wọ́n fi pa wa olóyè àṣìpa àmúdá ọlọ́run síbi ṣẹ́gbó lórí burúkú ọmọ ńbo lòun wà ńgbà tí wọ́n invite bàbá Aláagooja síbàdàn mọ́tò ilọ̀sì tí àwọn agbanipa yìí tí wọ́n lò wá táwọn ọlọ́pàá kóró ẹ̀ bíi 20 bíi 30 kalẹ̀ wọ́n béèrè lọ bàbá tẹ bá rí mọ́tò tí wọ́n gbé wá ṣe é dàmọ̀ bàbá làwọn dàmọ̀ wọ́n sì mú wọn yí gbogbo mọ́tò yẹn pa káàkiri bàbá identify ilé ìtọ́jẹ́ ńbẹ̀ náà fi establish a case against bàbá rẹ̀ olórí burúkú ọmọ tó ń sọ̀rọ̀ yìí wọ́n gbé àwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún wọ́n sẹ́ńtẹ̀nsì àwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún bọ́lọ́pàá ọ̀bá kàǹkan mọ́ èèyàn lọ́wọ́ ní sẹ́ńtẹ̀nsì èèyàn agbára pọ̀ ló jẹ́ kí wọ́n tẹ ọ̀rọ̀ yẹn rí Agoda gbìyànjú wọn ò sìnkú àṣìpa títí di ẹ̀yìn ọdún méje ẹ̀bẹ̀ náà lọ́pọ̀ ló jẹ́ kán sìnkú àṣìpa àwọn mẹ́ta wọn lọ tẹ́lẹ̀ ìbá so lórí burúkú ọmọ ta wá ni wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ ṣé bàbá Aláagooja pẹ̀lú bàbá tiwọn lọ́lẹ̀dí àpòpọ̀ tán fi pa àṣìpa Ọ̀yọ́ tó jẹ́ gbọ́n bàbá Aláagooja àbí ta ni bí wọ́n ṣe ń yí fúnra wọn láàrin Ọ̀yọ́ òǹlẹ́lẹ́yìí ṣẹ́rí pé ìrànkan náà ni wọ́n kàó ń gán ní ọmọ wúkúwúkú ọmọlúwàbí elébele ò sí lára wọn mọ́ wọ́n ti gba ọmọlúwàbí ara wọn lọ. àwọn tí wọ́n sọ pé ẹjọ́ ọmọ bí wọ́n ṣe pa ẹni Aláàfin lọ́pàá ṣe pa àwọn tí wọ́n sọ pé iná ẹ̀yìn àtàláàfin jọmọ bí wọ́n ṣe pa ṣe pa ní ńkọ́ abẹ́rẹ́ kà ṣe Aláàfin. ẹ gbọ́rọ̀ nísìnyí àwọn tí wọ́n sọ pé ẹ̀yìn àtàláàfin jọmọ bí wọ́n ṣe pa ṣe pa ní ńkọ́ ẹ ti rí sọ túmọ̀ sí pé ọgbà wípé bàbá yín mọ̀ ń pa rẹ̀ òwa ni wọ́n sọ pé bàbá Aláagooja àti bàbá yín ni wọ́n jọ mọ̀ ń pa rẹ̀ ìwọ gangan bó ṣe wọ́n yẹ kí wọ́n arrest ẹ kọ́ wá sọ̀bà tí wọ́n jọ sọ ìgbà tí wọ́n jọ gbégbèsè lé lórí tó fi jẹ́ pé wọ́n jọ mọ̀ ń pa ẹ̀ ní reason tán fi jọ mọ̀ ń pa ẹ̀ àti bí bàbá Aláagooja ṣe follow kéèsì yẹn fáìmọye ọdún tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n appear in court
olórí burúkú lọ mi lé. àwọn ògbà pálá àfin lọ́pàá sípa àmọ́ àwọn tí wọ́n máa jọ mọ̀ báyìí lẹ́jọ́ pa wọ́n kọ́ wọ́n jọ mọ̀. abẹ́ ẹ̀ gbọ́ àwọn ògbà pálá àfin lọ́pàá sípa ṣùgbọ́n àwọn tí wọ́n jọ wá mọ̀ báyìí lẹ́jọ́ pa wọ́n kọ́ ẹ gbà pé ẹnìkan lọ́pàá ṣùgbọ́n ẹ gbàgbọ́ pé ẹnìkan support ẹnìkan tẹ́ ẹ gbàgbọ́ pọ́ pa ṣé àrí pé wèrè lélẹ̀ wèrè ẹ ti gbókun. lẹ́jọ́ pa nínú àwọn tó pẹ̀lú akẹ́kọ̀ọ́ sípa ńkọ́ àbí ṣe ẹ tí mo sún pa àlàyé kọ́tọ́ kú ẹ mọ̀ ṣe. now ó yẹ kí wọ́n mélé kó proof nǹkan tó ń sọ ó ní bàbá Aláagooja tí ń báyàwó àṣìpá sùn láti ìgbà tó ti wà láyé kí ni wọ́n ń pè léyìn defamation àbí of character so. àṣìpá ọ̀gá yín ẹni tí a ti ń bọ́ bẹ̀rẹ̀ sùn kó tó kú. sọ wà ń bẹ̀ ẹ ti gbọ́dọ̀ báyìí o ẹ̀yin ọmọ Agoda I think you can pick this guy bọ́yọ̀ wà ń bẹ̀ ńgbà tí wọ́n ń bára wọn sùn ó yẹ kó lè proof ẹ̀ fún gbogbo wa. wọ́n tún kú tẹ́ tó ń bọ́ bẹ̀rẹ̀ sùn tó tábà lẹ́jọ́ pa ṣe ẹ̀kọ́ yẹ pa àbí sí afẹ́ni lọ́bì àmọ́ fojú rẹ̀ wọlé ẹni ẹ̀ máa ń ṣe ládé aláàfin adé òun bàbá aláàfin bàbá yín dé rí. Can you imagine? ẹ sọ ẹ. Can you imagine? Bàbá Aláagooja ní sọ fún báwọn o pé adé òun bàbá ńlá kú bàbá wọn dé rí ẹ má ẹsẹ̀ wá àwọn ilé káàkiri ọmọ Fúlàní ni bàbá ńlá bàbá wọn tí wọ́n wá láti Mali ẹ̀kọ́ kankan ò sí lórí wọn làákàyè lébele wọn ò ní ìwọ ọmọlúàbí tọrọ kò sí lára wọn wọ́n tún wá ṣe wọ́n tún wá gba wèrè mẹ́sìn. ọjọ́ kan bàbá ńlá kú bàbá yín kẹ́kọ̀ọ́ jọba yín bẹ́ẹ̀ bá jẹ ọba àlú kan tí wọ́n wá fún ní oyè kan lábẹ́ Aláàfin wípé máa jẹ́ Ọ̀yọ́mèsì wọ́n ti dá lọ́lá pé. ọ̀gbọ́n lórí burúkú ọmọ nígbà tí wò lọ́jọ́ iwájú ìwọ ti rọrẹ ẹpin báyìí bàbá ńlá kú bàbá ẹ ti rọrẹ ẹpin báyìí ipò ẹrú tẹ wà náà lè fẹ́ wà forever tí èèyàn bá jọba ń bì kan tán wá fún nípò láàrin Ọ̀yọ́mèsì kí nípò Ọ̀yọ́mèsì dà fún ọ àwọn tọ́jú Ọ̀yọ́mèsì lónìí bó ní gbèsè ayé wọn ṣe rí so special ni tí wọ́n fi gba contract l'Abuja sáwọn Ọ̀yọ́mèsì fi ókọ wọn gba contract l'Abuja Báṣọ̀run Ọ̀yọ́ kìí ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọba ìlú mi. níbi tí làákàyò ti sí fún ọ tàbí bóyá nǹkan tí wọ́n gbèsè nínú ìlú yín níwọ̀n pé lójú kan níjọba ń lo àwọn afọ́jú lọ́dọ̀ yín gàgà gúgú yín kò já Aláàfin lọ ẹ sì máa ń rí Aláàfin ju b'Aláàfin ṣe wà lọ lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ ti nígbàgbọ́ pé lẹ́yìn Aláàfin kò tó sọ́ba mi mọ́ Báṣọ̀run Ọ̀yọ́ remain Báṣọ̀run of Ọ̀yọ́ kò ju Báṣọ̀run Ìbàdàn lọ tí Báṣọ̀run bá ń bẹ Ìbàdàn tí Báṣọ̀run bá ń bẹ ìlú mi Báṣọ̀run Ọ̀yọ́ ò jù lọ Báṣọ̀run Ọ̀yọ́ will always be Báṣọ̀run of Ọ̀yọ́ kò ju ọba bì kankan lọ kò ju ẹnì kankan lọ ṣùgbọ́n torí pé wọ́n ti kóòdì ọpọlọ tí ẹ rí nǹkan kan ju Ọ̀yọ́ yín lọ. sọ fún yín tí ẹ bá ṣe pé nígbà tí ogun ẹ dojú kejì nígbà tí wàá sẹ Báṣọ̀run Aláàfin yóò sígun fún Báṣọ̀run pé Báṣọ̀run sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ láyé ẹ jẹ́ k'Aláàfin yóò sígun fún Báṣọ̀run báyìí kí Báṣọ̀run wá sígun fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ wá kógun lọ wéré ilé bíi tijó ní àbí kẹ kógun wá pòmù bíi tijó ní àbí kẹ kógun dorí kọ̀nà Ìbàdàn bíi tijó ní àbí kẹ kógun dorí kọ̀nà Ẹ̀gbá bíi tijó ní àbúrò Báṣọ̀run. Àwọn Ọ̀nà Kakanfò ni ó wà á ṣe máa sígun fún bí ogun tí Báṣọ̀run Ọ̀yọ́ bá lọ ha ya subhanallah àmọ́ àlùmọ́mì nínú aláṣùwù tì yín ok Aláàfin Àtìbà ọba Ọ̀já ayù Aláàfin Àtìbà àwọn adá ọlọ́dẹ àwọn náà ń bẹ ní gbogbo àwọn Aláàfin wá pè wọ́n wípé ẹ máa bọ̀ wọ́n wá níbo Aláàfin dé sún. Now to God be the glory bóyá sọ̀rọ̀ fún ẹnu ẹ̀ tán ó agree pé Àtìbà bá Aláagooja irọ́ tó wá pa ni pé Àtìbà wá lọ bá àwọn aláhoro àwọn yẹn wá béèrè pé bolo dé sí no Àtìbà lọ fi tìpátìkúùkù wọ́ àwọn aláhoro wá ni sẹ́ẹ̀lù àbẹ́ẹ̀lù àbí àjẹlẹ̀ yín o ní tó jẹ́ káwọn aláhoro wá ó túmọ̀ sí pé the same story tá a ti ń sọ bọ̀ òun náà lójúlówó níbi tẹ́ ẹ bá ti fẹ́ parọ́ lẹ́ẹ̀kì ń fẹ́ gbà wípé Agoda ló nílẹ̀ ní tó bá fẹ́ parọ́ nu yín. wọ́n ní Agoda kí ni wọ́n ń pe àgọ́ ṣe kí ni wọ́n ń pè lágọ̀ọ́ ibi tí ẹ̀ka máa ń pè àgọ́ sí pọ́tọ́kọ́ tí ọmọ pẹran síbẹ̀. whatever tó wù kí wọ́n pe àgọ́ whatever tó wù kán máa ṣe ń bẹ̀ ìbá jẹ́ òrùlé kan péré ló wà ń bẹ̀ ìbá jẹ́ méjì ìbá ju méjì lọ ìbá jẹ́ mẹ́ta ìbá ju mẹ́ta lọ ẹni ọkọ́kọ́ débẹ̀ lónìlú
àwọn Aláagooja wọn ò sọ pé àgọ́ kọ́ ní ń jẹ́ láti lẹ̀ wọn ò dẹ̀ dínà yẹ̀ títí dì sí Agoda náà ni wọ́n ti ń pera wọn bó tiẹ̀ jẹ́ pé Agoda yẹn yọ padà yí padà sí Ọ̀já ìlú Ọ̀já kán mọ̀ pé lágọ̀ọ́ mọ́ historically àgọ́ lẹ fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n nísìn ìlú yín ti di ìlú Ọ̀já Agoda àbí no ẹ yọ àgọ́ kó ń bẹ̀ àgọ́ òun kò ní jó develop every one of us ti mọ̀ pé Agoda ni ló di Ọ̀já tí bó yí padà náà ni bí jìbìtì náà làwọn náà fi lò Agoda ni wọ́n yí padà sí Àgọ́dọ̀yọ́ Àgọ́dọ̀yọ́ wọ́n yí padà sí Ọ̀yọ́ Àtìbà Ọ̀yọ́ Àtìbà wọ́n yí padà sọ́yọ́ Aláàfin tí wọ́n jẹ́ lónìí eléyìí ó sọ pé kẹ́yìn náà máa jẹ́ àgọ́ títí ayé ẹ yọ àgọ́ kó ń bẹ̀ kíní kan street Ọ̀já town kíní kan road Ọ̀já town ẹ má bínú ẹ̀yin ọmọ Àgọ́ọ̀já o mi ò kọ́ ibẹ̀ tí fẹ́ ṣèlú yín o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lórí burúkú yìí sọ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé àgọ́ ni àgọ́ kí ni wọ́n ń pè lágọ́ n tó ń try láti sọ ni wípé Àtìbà ló develop ẹ̀ ẹjá béèrè lọ́wọ́ wèrè ǹjọ́ rọrùn fún tẹ́nàntì kó sọ ilé di upstairs torí pé ó ti pẹ́ nínú ilé láìsí àṣẹ àti mímọ̀ sí onílé ń bẹ̀ láìsí permission onílé ń bẹ̀ kí tẹ́nàntì yín kó déédéé jí lọ́la nísìnyí káwọn kápẹ́ntà ò ti gorí páànù kan náà ń tún páànù kẹwàá sọ pé kí ló dé kó lóun fẹ́ ṣe dẹ́kin eléyìí ni so possible ó ní mímọ̀ sí onílé nú jọ́jẹ̀ tẹ́dẹ̀ ni wọ́n fi sáwò tá a fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ ni wọ́n fi gbàdú lọ́wọ́ Ọ̀já náà fi gbàdú lọ́wọ́ àwọn ọmọ Ọ̀já wọ́n gbàlejò ńlódógún lóde wàhálà sí wọn lọ́rùn. pé njọ́ tó bá fẹ́ máa lọ ìlú wọn yóò wá máa kó lọ ibẹ̀ yóò ti máa yẹn rẹ̀ ó ń làgọ́ ṣe àmọ́ ẹjẹ́ akọ́ ti fi Yorùbá wò gan-an àgọ́ ẹjẹ́ àfi fi Yorùbá kí ni wọ́n pè lágọ̀ ṣé ìlú a máa jágọ̀ àgọ́ sọ̀nà àgọ́ ọmọ jẹ́ pè lágọ̀ kàwùwà ó dàgẹ́ bí ìrùwà tó sẹ́yì ibi kan téèyàn kàn máa àforí pamọ́ sí téèyàn kàn ara èyàn pàgọ́ síbẹ̀ pé tá a bá ti tún ẹran wa tán tá a yán tán tá a bá jọ pájọ tó pọ̀ á máa kó lọ. ẹni kó ní ilé ti dàrú kò ní làákàyè now àtẹ̀jáde tó jáde láti Ọ̀já lónìí lélẹ́yìí àkọlé tí wọ́n fún Agoda will never play second fiddle in its ancestral land ẹ ti confirm ẹ̀ wípé ọmọ tí mo pè lólórí burúkú wọ̀ tí olórí burúkú ó ní nǹkan kọ́ lólórí burúkú ó mórí burúkú wọnú ìran wọn so ọmọdé tó dẹ̀ ní tó ń bá dàgbórí ẹyẹ lílo wọn máa jẹ ẹ̀jẹ̀ àwò àgbẹ̀yìnsí ẹ̀ ọmọdé tó lójú àgbájìn fòfòrò tó mójú àgbàjìn ó náà ó rí i Mr. Tunde Okoli, God bless you, sir. First ticket, mo ma gba lónìí nínú àbí. Ẹ ṣé o bàbá o, God bless you. Now, Agoda will never play second fiddle in its ancestral land. Written by Prince Fagbola Onile on behalf of the princes of Agoda Kingdom. History is a patient witness. I don't know, Mr. Madam Omotara, God bless you, man. History is a patient witness. It records events long before passions, politics, and ambitions attempt to reshape them. In the case of the relationship between Agoda and modern Oyo, the historical record remains clear and consistent. According to the authoritative historical work, the history of the Yorubas, written by Samuel Johnson, the man later known as Alaafin Atiba, arrived in Agoda not as a reigning Alaafin but as Prince Atiba. He displaced royal after the collapse of the old imperial capital at Oyole caused by Fulani forces. When the dust of war settled, Prince Atiba sought refuge in Agoda. His settlement founded. His settlement wọn ò pé nílùú, wọn ò sọ pé city ni, wọn ò sọ pé town ni. His settlement founded long before his arrival. The land was already under the authority of the descendants of Olaboyede Oja, the original founder, whose lineage continues to occupy the land today. Historical documentation and oral traditions agree that Agoda was not created by Atiba. Rather, it was a community that received him and his followers during a time of displacement and uncertainty. Atiba treasurers assumed leadership of the town when the two founding Baales died and their male children were too young to be Baale. As a result of this, they crowned a regent who Atiba killed to seize crown and the leadership of the town. It is therefore important that modern discussions remain faithful to the truth of history and the values of Yoruba civilization. In recent years, however, there has been a disturbing pattern where some individuals from modern Oyo have spoken disrespectfully about Agoda and its traditional leadership, particularly the referred Alaagooja of Agoda Kingdom. Social media clips
and public statements exist where abusive words are directed at a royal father whose throne predates the political arrangements that later emerged in the region. This trend is deeply troubling and contrary to the ethnic foundation of Yoruba culture. Yoruba civilization is built upon the principle of ọmọlúàbí. Irú olórí burúkú ẹ̀kan kò sí ọmọlúàbí elébele lára rẹ̀, olórí burúkú ọmọ ìrankíran ni ẹ̀ ti rí lára rẹ̀. A code of honor, respect, humility, and truth. And ọmọlúàbí does not insult others. Torí ọ̀rọ̀ ọmọ tó lórí burúkú torí ọ̀rọ̀ tí olórí burúkú ọmọ yẹn sọ ni wọ́n ṣe issue statement yìí. A code of honor, respect, humility, and truth. And ọmọlúàbí does not insult others, does not abuse traditional institutions, and certainly does not ridicule the custodians of another community's heritage. The elders often remind us with a proverb, bí àjèjì bá gùn tó, kò lè di olórí ilẹ̀ ẹni. No matter how tall or prosperous a stranger becomes, he can never become the landlord of the soil that belongs to others. Agoda people understand the historical relationship with modern Oyo. The people of Agoda extended hospitality during a turbulent time in Yoruba history. The gesture of accommodation should never be rewritten as submission, nor should it be interpreted as a surrender of ancestral ownership. Agoda is not a subordinate appendage of Oyo. Agoda is a kingdom with its own history, its own founding lineage, and its own traditional authority. The continued claim of supremacy over Agoda land contradicts both historical documentation and Yoruba cultural philosophy. A practical and peaceful model already exists within Yoruba land. The relationship between Ile-Ife and Modaike demonstrates that historical complexities can be managed through mutual recognition, defined authority, and respect for each community's identity. While both communities share history, neither is expected to erase its heritage or deny its own traditional leadership. A similar path of mutual respect can guide the relationship between Agoda and modern Oyo. For this reason, it is respectfully expected that the current Alaafin Abimbola Owade and the leadership of Oyo should counsel their subjects and followers to refrain from making derogatory remarks about Agoda, its princes, and especially the Alaagooja. Such behavior damages the dignity of Yoruba tradition and undermines the spirit of unity among our people. Agoda does not seek conflict. Agoda seeks historical truth, dignity, and mutual respect. Let it therefore be clearly understood. Agoda will never play second fiddle. In its ancestral land, the descendants of Olaboye Oja remain the custodians of their heritage, just as they have been since the founding of the settlement. History cannot be silenced, and heritage cannot be erased. What remains for all parties now is to uphold the noble values of the Yoruba people, truth, respect, and honor, so that future generations will inherit a legacy of dignity rather than division. Kaso Tito, Kabara Wagbe. Let us speak the truth so that we can live together in peace. Prince Fabola Onile, for and on behalf of the princes of Agoda Kingdom. God bless you all. Thanks for listening. Thanks for watching. Ẹ jẹ́ kí n fa àkọọ́lẹ̀ bọ́yàn bíi méjì mẹ́ta fẹ́ láǹfààní láti pè lórí gbólóhùn méjì. Ọ̀dọ́mọdékùnrin tó sọ̀rọ̀ yìí kí làpéjúwe rẹ̀? Orúkọ àfáà yẹn èmi ò mọ orúkọ rẹ̀ náà, mi lè láǹfààní àti wádìí orúkọ ẹ̀, ṣùgbọ́n mo máa place fídíò yẹn sórí Facebook mi Awikonko television, máa upload ẹ̀ síbẹ̀ by God grace. So ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ máa lè identify ẹ̀. God bless you. So nọ́mbà tẹ́ máa pè sí lélẹ́yìí +234 915 147 9599 +234 915 147 9599. Ok, ẹ jẹ́ kí n gbé brọ́dà mi ìgbìyànjú. Hello. Bàbá mi máa pàṣẹ kò yí o. Bó ni brọ́dà mi? Ọ̀fà. Ṣé ẹkùṣẹ́ Olódùmarè máa wà pẹ̀lú yín. Torí ní tẹ́ ń ṣe yìí iṣẹ́ ìrànwá ni. Ọ̀rọ̀ tí mi kàn fẹ́ sọ lé ní hopefully my network is not misbehaving. So kò pọ̀jù náà ni pé ṣe rí ẹ ti analyse àwọn kan tí ẹ bẹ analyse tó dẹ̀ wà clearly and well understood láìsí ọ̀rọ̀ ń bẹ. Gẹ́gẹ́ bí nǹkan tí Al-Moruf náà sọ ní èní, ó fi hàn dájú pé àwọn ará bí wọn ò mọ ìtàn, wọn ò lè mọ ìtàn wá nítorí pé wọn ti ní Fúlàní láwọn.
ó dẹ̀ wọ́n pé Fúlàní náà ni wọ́n so kò lè jẹ́ kí wọ́n mọ ìtàn tó jẹ́ ìtàn ti wa gangan. And then tí ẹ bá wo nǹkan tí ẹni náà sọ wọ́n máa sọ̀rọ̀ wọ́n á tún yìnbọn mọ́ra wọn ní ẹsẹ̀. ẹ ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ní arákùnrin tó sọ̀rọ̀ yẹn èmi kan máa gba fídíò yẹn máa wò. ẹ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ pé ẹni tó ní àwọn pèbè ní Àgọ́ọ̀jà wọ́n pè nígbà kan wọ́n pè láwo kan ṣé yẹn túmọ̀ sí pé ẹni tó ní ilẹ̀ tó ní ìlú ẹ̀ kò ní ìlú ẹ̀ mọ́ ní ṣe bọ́ ní Àgọ́ọ̀wòyí. àwọn Aláàgọ́ọ̀wòyí tó mo rẹ́ nìkan tó kọ́mẹ̀ntì ẹ̀. yes ọ̀tọ̀ ni Àgọ́ọ̀wòyí wà náà èmi gan ti débẹ̀ rí. mo ṣe máa respond sí comment wọn tó mi ò mọ̀ nípa YouTube dáadáa torí nílé kí n máa wá sórí YouTube bàbá gómìnà wá sórí YouTube tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ká má fọ̀rọ̀ gùn ṣá ibi Àgọ́ọ̀wòyí jẹ́ Àgọ́ọ̀wòyí ń bẹ̀ ohun tí èmi kàn rí nínú àwọn ṣẹ́dá àwọn ọmọ Ọ̀yọ́ let me take it back because ẹ má tó pọ̀ ọmọ Ọ̀yọ́ èmi pẹ́ ń wo ìbéyẹ̀ ẹ̀gbọ́ rí ìyá mi ọmọ Ọ̀yọ́ ni wọ́n. èmi gan bàbá mi ọmọ Ọ̀yọ́ ni. ìyá mi ọmọ Ọ̀yọ́ Ìlọrin àwọn ọmọ Ọ̀yọ́ tó lọ sí Ìlọrin òun ni ìyá mi. Ìlọrin náà bí tí mo sọ̀rọ̀ yìí so kò mí pé bí èèyàn darúkọ ọ̀rọ̀ èèyàn dojú kọ Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé ó ti miss mọ́nu wa a dẹ̀ gbọ́dọ̀ yọ kàńdá tó wà nínú ìrẹsì agbọ́dọ̀ yọ kúrò nínú ibẹ̀ ohun tó wà ní kí n má sọ̀rọ̀ jù ní pé ohun tó kàn jẹ́ ń táwọn Aláàgọ́ọ̀jà ń béèrè fún adúpẹ́ lọ́wọ́ Olódùmarè adúpẹ́ lọ́wọ́ Abádániwáyé pé ó ṣojú ẹ̀mí bàbá wa Abdulgani Ajíbóyè tó fẹ́ máa pọ̀ wọn ní Abdulgani mọ́ Àjíbóyè Bùsàrí ó ṣojú wọn irú nǹkan báyìí kò sí ẹgbẹ́ bàbá dẹ̀ ṣe ń sọ àwọn bàbá yìí ò fìgbà kan sọ pé àwọn fẹ́ wàhálà àwọn gbẹ̀tọ́ àwọn ni ẹni wọ́n sọ̀rọ̀ kan briefly tẹ́ bá gbà mí láàyè. Ọ̀yọ́ Mèsì ti máa sẹ́ni píkṣọ̀ yẹn sí yín nítorí mo wá ń bíṣẹ́ iṣẹ́ mi gbomi díẹ̀ ní ìjẹ̀kìráyè mo kọ́ fáwọn therapist nìkan ní ìjẹ̀kìráyè sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn Ọ̀yọ́ Mèsì tó ń sọ pé wọn gbadé fọ́tò ti wà lọ́wọ́ bèbè ṣe báyìí sọ̀rọ̀ tí Bàṣọ̀run dé adé Ọ̀yọ́ Mèsì dẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ Ọ̀yọ́ Mèsì dẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn kankan wà tẹ́bi rí nípa àwọn ọmọ ara wọn àwọn Àtìbà kí PC tó lè wà ó gbọ́dọ̀ ṣerú wọn ni. tèmi rí bẹ́ẹ̀ nìyẹn torí pé òkè PC ẹwẹ́ ká fi ti bàbá wa ò ní sọ̀rọ̀ ẹ̀yin ẹ dákẹ́ ẹ̀yin lè fi dá wàhálà ẹ̀ lẹ̀ ẹ má bú ìbú mọ́ ẹ má bú Ọọ̀ni mọ́ ẹ ṣe mí lọ́tọ̀ kọ́nà kálà fi àwa ṣùgbọ́n àwọn ò fẹ́ ṣe yẹn àwọn bàbá wọn máa dìyàn ní ọwọ́ mú wọn máa complain pé wọ́n ń bú ìbú. ọ̀nà káwọn ọmọ wọn stop kí ni yóò dá téèyàn bá wá sọ̀rọ̀ pẹ̀lú bínú á wá dàbí pé èèyàn jẹ́ ọmọ burúkú àwọn èèyàn wá ní mọbi téèyàn ti ń bọ̀ pé àìsọ̀rọ̀ síta ló máa ba nǹkan jẹ́ ká láwọn èèyàn ti gbìjà wọn Aláàgọ́ọ̀jà tipẹ́tipẹ́ ni ní bára wa bẹ̀ lọ́jọ́ èní mọ́. honestly a ti máa fò síwájú progress la máa wà bẹ́ẹ̀ ni. a ti wà ṣùgbọ́n a máa sọ pé ọmọlúwàbí ẹ̀yin bàbá mi tẹ́ ń gbọ́ mi ìyá mi tẹ́ ń gbọ́ mi ẹjọ́ kí ni ìtumọ̀ ọmọlúwàbí gan tí mi bá tiẹ̀ gbọ́ Yorùbá débẹ̀ tí mi bá gbọ́ àjùmọ̀ Yorùbá tá à ń lò lójú èní ọmọlúwàbí ni ká sọ òdodo ọmọlúwàbí ni ká dó síbi òtítọ́ ọmọlúwàbí ni pé kó má yàn ẹ̀dá jẹ tó bá rí pé ó ti ẹ̀yún ẹ̀dá jẹ ẹ̀dẹ́yìn máa ń gbàgbà mi tó bá wá yàn jẹ tó bá ti kọ ògiri tó ti ju sí ẹ tí wọn ti já mọ́ ẹ lọ́wọ́ ìwọ náà ti gbìyànjú láti fi ilẹ̀ lọ́rùn kó máa bá tiẹ̀ lọ. tó mélé ilé ti já o ẹja fi ilẹ̀ jàre kó má bà nǹkan mi jẹ́. akílẹ̀ kó bá tiẹ̀ lọ láwọn Yíbò ẹ kí n lọ mọ example wọn bá lọ́mọ iṣẹ́ tó wà lọ́dọ̀ wọn for a long time ó lè lo 20 years ọmọ padà yáṣẹ́ fún gbẹ̀yìngbẹ̀yìn náà ni wọ́n á fi gbówó lé lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ Àtìbà yóò rí bẹ́ẹ̀ àwa dàbí pé bíyá èèyàn burú wọn fẹ́ dà wàhálà wọn yẹn dà wàhálà lẹ̀ wàhálà kọ́ lélẹ̀ àtúnṣe lélẹ̀ bí wọ́n bá fẹ́ àlàáfíà kan fẹ́ Aláàgọ́ọ̀jà sílẹ̀ kó tó wá ọmọ olófin wa ń béèrè fún pé kí Aláàgọ́ọ̀jà kí wọ́n lọ bá káwọn àti Aláàfin ṣe kí wọ́n lọ bá alákọ̀ọ́lọ́ bára wọn sọ̀rọ̀ dàbà ìbínú Aláàgọ́ọ̀jà ò bẹ́ẹ̀ nìkan jà táwọn ẹbí bá ń gbọ́ mi láti dà nígbà tí Aláàfin ọ̀wọ́ adé nígbà ìtúmẹ̀ntì wọn gan tí bàbá Lámídì tí mo ti ṣaláìsí kọ́ lọ́n fọ̀rùn kẹwọn torí mo ti fẹ́ yí nǹkan padà ká má fọ̀rọ̀ ògùnṣà wọ́n ní àwọn Ọ̀yọ́ Mèsì àtàwọn èèyàn lọ bá Aláàgọ́ọ̀jà bàbá wa Abdulgani Bùsàrí Ajíbóyè pé ẹjọ́ bá fa bàbá wa Ọ̀wádé mọ́ra bàbá dẹ̀ sọ pé bàbá sọ wọ́n ní bá àwọn ò bá nẹ́ni sìn. bàbá wa náà àwọn tó tọwọ́ bọ̀ wí tán fi tí Ọ̀wádé fi jọba. bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni táwọn ń bá ní ṣù ló ti lọ yẹn wọ́n dẹ̀ fa bàbá yìí wọ́n dẹ̀ fa bàbá wa Ọ̀wádé mọ́ra iyì tí Aláàfin ò bá ní òun ni káná wà lórí ìjókòó ìjọ́tọ̀ fún wọn ládé ṣùgbọ́n lọ́wọ́ bá mọ̀ pé kò fẹ́ jẹ́ kí àwọn Aláàgọ́ọ̀jà kí wọ́n ṣerú kó tó bí káná fún wọn ládé ní ọ̀rọ̀ míì tàn míì náà tún máa sọ lọ́jọ́ ọ̀la wọn ní káàbà kẹ́sọ lórí kí ló dé tẹ́gbà aládágbádé fún Ọlọ́run bá ń ṣe arò pé ń ṣe bí ní ṣe ń ṣe bí mo tẹ́bi irisí nìyẹn kí wọ́n gbọ́dọ̀ mi dákẹ́ ní pé bàbá mi ni pé ká máa ṣe ẹyin ọmọ òòtún ajíire tẹ́ wà lórí ètò tẹ́ ń gbọ́ wa ẹ̀yin bàbá mi tẹ́ ń gbọ́ mi ìyá mi àbúrò mi ẹ̀gbọ́n mi tẹ́ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ má rí yàn ní aláṣejù pé gbà mí wà tí n bá sọ̀rọ̀ lórí péjì lórí social media mi gan tí n bá ń sọ̀rọ̀ tí n bá ní fẹ́ slow down díẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn mi kò sọmọ Àtìbà
ni mo máa ń rò àwọn èèyàn mi pé àwọn tá à ń jà fún kí tó máa ṣe àṣejù tábàjọ táwọn máa ti bá ní kó sí tó fẹ́ ṣe ogun wọn Ọlọ́run ò sí ní àbòsí gbogbo tí wọ́n ṣe náà àwọn náà ń pọ̀ ń bẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ṣá a ní láti dúró sí di òtítọ́ tá a bá pera wa ní ọmọlúwàbí tá a bá fẹ́ kí ìlú wa náà ga káwa táwa ní àjò náà káwa náà lè máa padà wálé ká má ṣerú kú ní Amẹ́ríkà ká jẹ́ sí slavery má tún continue. God bless you brother mi. káwa náà rí ní bá dé ọ̀rọ̀ mi ojú mẹ́rin bàbá mi ẹ kú iṣẹ́ takutan bàbá mi ẹ ṣe gan thank you so much my brother ẹ ṣe gan sir. God bless you yeah. Ó dàbọ̀ sir. Yeah. Ìgbìyànjú the effort ọ̀rọ̀ lẹ́ti gbọ́ yìí o so nọ́mbà tẹ́ máa gbé sí +2349151479599 tàbí +2349048519362. Hello. Bàbá wo. Gbìyànjú the effort God bless you ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ jàre gbìyànjú ti sọ eléyìí tó tún pọ̀ gan ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wà padà dá nọ́mbà 1 gbogbo nǹkan tí àwọn pípọ̀ ṣe èwo yẹ ká mọ̀ pé kò gbà tí Ọlọ́run ti gbá àwọn ìrò àgọ́dọ̀ yọ àwọn Fúlàní àgọ́dọ̀ yọ létí ó di dandan fún sunkún yóò bá dẹ́ni pé bàbá na ọmọ at least ó yẹ ká lè filẹ̀ kó sun ẹkún tó fẹ́ sun àtọ́ àṣàkọsá lo ẹkún ní Ọ̀yọ́ ń sun lọ́wọ́ nobody cares what ìbá wọn kọ pé eléyìí tá a ti ń bá wọn sọ pé kọ́ máa bú Ọ̀ọ̀ni mọ́ ẹ̀jẹ̀ ìjà fún wọn lẹ̀ kọ́ máa bú Ọ̀ọ̀ni eléyìí nǹkan tí ó yẹ kí bàbá wa ṣe bàbá wa ti ṣe which is Ọ̀ọ̀ni òtítọ́ ni wo bẹ̀ ni Ọ̀ọ̀ni tó jẹ́ pé kó ojoojúmọ́ olótùkú tó fẹ́ invest sí kí ni the next investment ìgbésẹ̀ tó yẹ kó tó máa tún gbé. Next development. Gbàtí bàbá ò ti rí tiwọn rò àwa ọmọ bàbá dẹ̀ tó àtúgbàgbà sùn lọ yẹ tá à ń fi nọmọ wọn lórí ìtàkùn ayélujára ọkọ tó wà mélòó ni Fúlàní àgọ́dọ̀ yọ. bí màálù sógún bọ́ sọgbọ̀n ọ̀pá kan ṣoṣo Fúlàní ni ó fi dàgbà màálù. òun ká máa sọ̀rọ̀ pé Awíkókó nìkan gan ti tó ṣe. àgbájọ wọn la fi sọ ya. ògúlùdù kan tí Awíkókó bá sọ báyìí ló wá ti pọ́ mọ́lẹ̀ pọ́ à. ìta sọ lùmọ̀ lùfù lánàá kò tí ì fèsì. wọn ò bí dá. èmi náà mọ̀ tó wọn ò bí dá tó bá jáde tó bá sọ̀rọ̀ ń fún tó bá jáde tó bá sọ̀rọ̀ máa fún ní red card. ara ń ta wọn ni. máa fún red card kò sí straight. again mo tún fẹ́ kí àwọn bàbá wa ní Àgọ́ọ̀jà wọ́n mọ̀ pé digbidigbi ni àwọn ọmọ kóòtù làwà lẹ́yìn wọn kò sí nǹkan tó yọ fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. kò sí nǹkan tó yọ bá gbé ọwọ́ kọ́wọ́ wọ́n máa fún àwa kóòtù yòókù l'opportunity láti lọ gbẹ̀sán nǹkan tó ṣe ní during the slave trade ni. yóò jẹ́ ẹ̀kan tó bẹ́ẹ̀. wọn tó bá dán wò opportunity fún wa láti lọ ókè o nǹkan tí ẹ ṣe ní slave trade tẹ́ ẹ kọ̀ láti apologize àwọn tẹ́ ẹ ń ta irú fún gan everywhere ni wọ́n ní Britain dọ̀bálẹ̀ kiri mbẹ̀ everywhere ni France dọ̀bálẹ̀ kiri mbẹ̀ everywhere ni àwọn Portuguese àtàwọn Dutch people ni wọ́n dọ̀bálẹ̀ tó ń bẹ̀ kiri tó ń. bẹ́ẹ̀ má bínú pa kó lẹ́rú o. ẹ má bínú. Ọ̀yọ́ nìkan ló ń fi ti ẹ̀yán gan. kò yé àwọn baba wa dá mọ̀ pé nǹkan tó wà evil tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe ni ẹ̀yin apúṣẹ́ àwọn tọ́lọ́run dẹ̀ pọ́nìṣì wọn lọ́wọ́. wọ́n pọ́nìṣì wọn gidi gan. Yorùbá jáde pé kò pé àwọn Ìgbò lóòwe kan tí Chinua Achebe fi sínú ìwé kan ó ní when the gods wants to destroy a man they first make him mad. àwọn alálẹ̀ ló fẹ́ destroy yọ that's why they are smart òun náà ṣe lọ́yàn ọba tó yàn yín tó gbégbéra ga burúkú wọ̀ wá láti ibi tó ti ń bọ̀. ṣé o gbé pàtí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ àti brọ́dà gbìyànjú ilẹ̀ tiẹ̀ máa ń kọ́sán àwa because àwa kan ti rí pé Ọ̀yọ́ ò lè change àwa kan mú àwọn àti jẹ̀mọ́ àwọn ọmọ Ọ̀yọ́ àmọ́ bọ́ ṣe wà pé Fúlàní làwọn gáìsì wọn ṣe Yorùbá mọ́ so ìwà ọmọlúwàbí kan kò sí lára wọn wọ́n sọ pé òun fẹ́ máa wá kiri lára wọn kò sí lára wọn èyí olórí ẹni ẹ̀ ń dìsí ìfà rẹ̀ kò láyé ò lè rí kò possible yóò wọ̀ ní Fúlàní ni wọ́n Fúlàní ò ní kọ́ńtọ̀ ìwà ọmọlúwàbí. bẹ́ẹ̀ni. The fact that they are speaking Yoruba language èdè wa kò mí pé wọ́n ní wà ọmọlúwàbí lára. ó kí tó bá máa sọ̀rọ̀ lẹ́ni gbogbo wọn lẹ́nu gba àwọn wèrè wọn lẹ́nu gbà wọ́n láwọn làwọn lédè Yorùbá. ẹ gbọ́ bí wèrè yẹn ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. nìkan ló ń sọ Yorùbá àjùmọ̀lò tẹ́lẹ̀. Ògùn lábẹ́òkúta àwọn ló ní èdè. àwọn nìkan lọ́kọ́ ṣèjì wọn èdè ẹnu wọn sí èdè àjùmọ̀lò dọ̀là mẹ́rin tó bá lọ Ògùn lẹ́ni ìfà ilẹ̀ fi bàbá wa Ọbásanjọ́ fi ṣàpèjúwe náà. ó rí bí Yorùbá Ọbásanjọ́ ṣe máa rí ni tí Ọbásanjọ́ bá sọ Yorùbá tí bàbá wa Ṣóyínká tó jẹ́ ọmọ Aké tó bá sọ Yorùbá ó yàtọ̀ síra náà wọ́n rí pé Yorùbá ti bàbá Ọbásanjọ́ tó jẹ́ Òwu gidi Yorùbá àjùmọ̀lò ni àwọn ló sọ. bẹ́ẹ̀ni God bless you baba.
ìyẹn náà Ọ̀yọ́ tó fẹ́ kílèmí pé àwọn làwọn ní táàbí tí táàbà máa pariwo pé ẹ̀yin kọ́ lẹ́lẹ́dẹ̀ wọ́n á rò pé àwọn làwọn ní orúkọ Yorùbá láti ẹ̀yẹ ilé ni ó yẹ àdókè pẹ̀lú ibi òkè lórí àfihàn adájọ́ kan tí Pablo Escobar ọba former Pablo Escobar ọba wọn tó lọ fún lówó ní kínní tó sọ pé Lamidi nìkan ló lè máa fi oyè Yorùbá jẹ. sí ìgbàgbọ́ mr Túndé ẹjẹ bí ìkẹlòmí ẹjọ. àdókè because ìmú orúkọ yẹn àdìgbà náà gbogbo àti ìjẹ láti 1990 yẹ kọ́ orúkọ àdìgbà lọ́wọ́ that's it. bẹ́ẹ̀ni. láti gba orúkọ yẹn. God bless you baba. kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. God bless you baba. mo ń bọ̀ ẹjẹ gbọ́dọ̀ lẹ́nu ìgbìyànjú ó dà kó fẹ́ sọ̀rọ̀ kan ìgbìyànjú. kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. God bless you baba. mo ń bọ̀ ẹjẹ gbọ́dọ̀ lẹ́nu ìgbìyànjú ó dà kó fẹ́ sọ̀rọ̀. bàbá ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sáyé sọ. confam ẹ̀yin omi tí mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí ni o nígbà tí bàbá wa Awíkókó sọ pé ọ̀rọ̀ mọ̀rúfù ó ṣe gbá kan ọ̀rọ̀ olè nínú ọ̀kìnì kan èmi mo ṣe mo dàgbà sí mo ti lọ confam ní ọgambasi mo ti gbé ọgambasi sùúrù lérèdì kò jìnnà síbi tí wọ́n ní mọ̀rúfù lamẹ́ríkà gbé òótọ́ lẹ sọ pátá yẹ kúrọ́ mọ́ pátá. kò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀. òótọ́ àti mo pè mo dìídì kọ́ mo ráyè mo pe ọ̀rẹ́ mi múná ọ̀rẹ́ tó ṣì ń gbé bẹ̀ àwọn náà nílò ní Rasak ó wà ní UK sìn ọgambasi tí ní wà ń bẹ opposition kan wà ní junction yẹn báyìí so area yẹn ni mo mọ̀ láti máa ń ṣe dédé ṣíta gbogbo ẹ̀ mo bèrè wọn làwọn mọ̀dà wọn làwọn mọ̀dà náà pé àwùjọ nìyà nínú gan olóṣèlú olúwọlé ní bó tún ṣe náà olúwọlé náà. ó ṣe dán bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ ni olúwọlé kan ìdá ló máa ń rò àwọn tí wọ́n àwọn mọ́tò tó ń gbé ẹlẹ́rìn dòdò káàkiri mi ìfẹ́ dárúkọ kọ́mpìnì ni àwọn yẹn ni wọ́n máa ń ta ọjà olè fún wọn ìgbà tí wọ́n àrẹ́sì àwọn dírẹ́fà yẹn làwọn dírẹ́fà yẹn dárúkọ wọn. wà náà sọ fún mi kàn tí mo kà ní mo kọ wọn dẹ confam ẹ fún mi pé mo ní bàbá tó mo ti gbé ní ọgambasi yẹn rí ìwúrú báyìí ni mo ti gbé yẹn rí wọn dẹ confam ẹ pé kàn báyìí wọn ní bóyá èrí tó tọ gan nìyẹn wọn ni kárí mo tó mọ lẹ́nu ìgbìyànjú wọn ní tí mo fọ bẹ́ẹ̀ tó bá fẹ́ lé mọ mi gangan ni ó yẹ kó tẹ mo fọ́tò mi kó mo lọ síbẹ̀ wọn sọ lóyún tí mo jẹ fún bẹ́ẹ̀ mi náà kì í gbà tó bóyá jẹ́ ní bàbá mi jà ní àwọn Awíkókó òkú tó bá ní pé àwọn gbẹ́jọ́ dìde àwọn ọ̀gbọ́ta tó mọ̀ pé òótọ́ wà rẹ́kọ̀d pé ọmọ tó òótọ́ ẹjọ́ wèrè wo ló fẹ́ gbé dìde ẹjọ́ God bless you jàre ẹjọ́ wèrè wo ló fẹ́ gbé dìde ẹjọ́ kọ́ kéèsì ni. Mr. Sabakiu Sanusi, God bless you, sir. Ejoko. God bless you, sir. God bless you, sir. Hello. Hello. Yes, sir. God bless you, sir. God bless you, sir. Mo wà pẹ̀lú yẹn. Yes, sir. Ẹ máa sún kó nbí tẹ́tí bá mi sọ̀rọ̀ yín ni. Okay, sir. Awíkókó. Yes, sir. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, sir. Yes. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí? Bẹ́ẹ̀ni. Àwọn mi kó lórí burúkú mọ̀rúfù yẹn kó gbọ́ ọ̀rọ̀ yìí. Okay, sir. Àti ọmọ àlè Aláàfin yẹn. Ọmọ Ọ̀yọ́ gidi ni mí, ìsàlẹ̀ Ọ̀yọ́ ni mo ti wá. Okay, sir. Ṣùgbọ́n ṣe rí tí wọ́n bá bí èèyàn tó bá bí lágọ̀ tó jẹ́ pé àgọ̀ ni. Ṣé mo pé tí a bá ń tìyàn tóun náà bá ṣe tó bá ronú pé ìjẹ́ kì í ṣe kòtò ni mò ń lọ yìí. Ó yẹ kọ́pọ̀lọ́ tòun náà pé. Jẹ́ rántí pé Awíkókó tó jókòó yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ni wọ́n ti ń celebrate ọwọ́ adé kọ̀wọ́ adé tó dé pé àfẹ́ Fúlàní ọwọ́ adé Ọlọ́run ṣeun. Bẹ́ẹ̀ni. Abẹ́ gbàgbé ni. Mo rántí dáadáa bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí ṣẹ́rí ọmọ tá a bá fowó bí ọmọ tí a ò bá fi owó bí ìwà gọ̀ ló máa wù kú. Wọ́n léèyàn ju ẹ lọ ní díẹ̀ ni díẹ̀ yẹn kọ́ lọ wá wá. Tí o lè rá sí. Ẹ jọ ṣé ọwọ́ adé ta ló mọ̀ yálà ìyá ẹ̀ nígboro. Kó tó di pé wá jọba. Ọ̀rọ̀ ni kó tó wá jọba. Bẹ́ẹ̀ni kò sí majority ògbórúkọ yẹn rí. Àwọn tó ń jẹ́ Olúbàdàn lẹ́nu yìí wọ́n ń wẹ̀ ní owó ni. Bẹ́ẹ̀ni. Ọọ̀ni of Ifẹ̀ ó ń wẹ̀ ní owó ni. Kéèyàn wá sọ fún ẹ pé kó máa wá supremacy ẹjọ́ ta ló yẹ kọ́kọ́ gbé supremacy kalẹ̀. Láàrin àwọn yẹn kó máa wá ìdùnnú tó bá yẹ pé bọ̀bọ̀ yìí máa gbọ́n ni ó ní làákàyè ni tó kọ́kọ́ mú Ọọ̀ni of Ifẹ̀ yẹn tó sọra wọn dọ̀rẹ́ tímọ́tímọ́. Kò sẹ́ni tó máa ráàrin wọn. Kí ló burú nu kánjọ máa ṣe fàájì kánjọ máa fara wọn lọ́wọ́ káàkiri. Ọlọ́run ọbẹ̀ lẹ́dàá ń gbọ́. Ajẹ́ young lad méjì. Ìkà olórí burúkú ni mọ̀rúfù. Olórí burúkú ẹ̀ lọ́dá gbogbo aláìlẹ̀. Wọ́n tẹ́tẹ́ yẹn bá ń tì mí. Mi ò ní tíra mi bẹ́ẹ̀ lèmi gan o. Ṣé láti jọ́ ń tọ́ yìí orí ọ̀wọ́ adé yóò pè ní àbí kò láwọn onímọ̀ràn gidi ni? Wọ́n ní orí ibi kábíyèsí kúkú pé. Igbó wo ló wà lára wèrè? Àrà kí ni gbogbo àṣẹ 1877? Téèyàn wá ń gbé wá ní New Century táwa lé ní ìtò wá ń wá Aláàfin lọ́ba, Aláàfin lọ́gà. Aláàfin lórí aládé. Ṣé rí pé wèrè yìí ó dọ̀tí Ọ̀yọ́ pátápátá? Aláàfin lórí ọba. God bless you baba. Ọmọ ọba God bless you. Yọba mọ bí ọ̀rọ̀ yìí ṣe ń dùn mí ní ẹ̀mí. Mọ̀mọ̀. God bless you sir. Irú olórí burúkú èèyàn wo lè tọ́ba tiẹ̀ ń tọ̀yàn ṣèbí èèyàn náà jókòó á ní àrò làkàyè pé ibi tí mò ń lọ ọ̀nà jìn. Bẹ́ẹ̀ni.
lówó lọ́wọ́ tẹ́lẹ̀ o tó bá tẹ̀sẹ̀ kọ̀ọ̀kan àwọn tá à ń sọ yìí. Aláàfin lówó lọ́wọ́ o. Aláàfin di ẹrù owó bọ̀ láti Canada ni o. Olówó ṣèbí inú àpò èmi àti yín ṣèmi àti yín ò jọ mọ bí gbogbo level wọn ṣe tó ni. Ta ló ń wọlé lọ tó lọ ń dọ̀bálẹ̀ fún Olúbàdàn. Please don't allow your caller to abuse Aláàfin. Anybody abuse anybody, go abuse anybody, get out. Please, ó dàbọ̀ jàre. Don't allow your caller to abuse Aláàfin. Who is Aláàfin tán lè abuse ẹ? Sáwọn Aláàfin abuse èèyàn ni. Gbọ́rọ̀ tí idiot kan sọ ni, ṣe bọ́ ọmọ Ọ̀yọ́ lọ́sọ, ṣe bó ń gbèjà Aláàfin ni. What are you talking about? Ẹni tó bá lè ṣépè fún yàn kan ṣépè fún yàn yàkàyàkẹ́. Ń ṣe bí n tẹ́ fẹ́ nìyẹn. Hello? Hello, sir. Hello, yes. Olóyè Awíkókó. Yes, sir. Mo kàn fẹ́ chip in kankan nínú program yìí yẹn ni. Ẹ ṣe kú iṣẹ́ lọ́wọ́ máa fún yín ṣe o. Àmín o. Àwọn Ọ̀yọ́ ẹni wọ́n wá láti Katunga. Ṣé Yorùbá language ni Katunga ni? No, Yorùbá ni o. Ní Katunga. Ẹ jẹ́ ká tún ga Ọ̀yọ́ síbí báyìí. That is, ẹ jẹ́ ká tún establish another Ọ̀yọ́ síbí yìí. Ìtí mo bí ìgbẹ́ ibi tí wọ́n ti wá yẹn. Òun náà ni ìtumọ̀ Katunga ni mo sọ fún yẹn. State wo ló wà? Kwara State ló fọ̀ sí nísìnyí. Kwara State ló fọ̀ sí. Bẹ́ẹ̀ni. Ìtí mo try láti sọ ni pé ìgbà tó dé Agoda ń bẹ̀ ló dàbẹ̀ pé wọ́n kọ́ Yorùbá wọn ṣe Yorùbá gangan originally. Àwọn tó débẹ̀ yóò ṣe Yorùbá originally. Wọ́n ń ṣe Yorùbá àwọn claim pé àwọn ní Yorùbá náà pa Agoda lọ́dọ̀ àwọn ni. Irọ́ Ọ̀yọ́ tí ń bọ̀ lẹ́yìn ni wọ́n ń claim. Wọ́n mọ̀ páwa mọ̀ pé Ọ̀yọ́ tí ń bọ̀ lẹ́yìn kọ́ lọ́yọ́ tó dé Agoda. Ọ̀yọ́ tó gun tú kọ́ ló dé Agoda. Àwọn tí wọ́n sara wọn jọ ni wọ́n kóra wọn lọ s'Agoda. But wọn lẹ́tọ̀ àti máa claim pé àwọn ni Yorùbá náà. No, orúkọ tó bá wù kálukú. Orúkọ tó bá wù kálukú. Orúkọ tó bá wù kálukú ló lè pe rẹ̀. Àwa tá a bá gbà fún wọn lókù. Ìgbà táwọn òde ti gbà bẹ́ẹ̀ gbé àwọn lónìí Yorùbá ńkọ́. Tí báwọn náà ń dánu ara wọn dùn. Bẹ́ẹ̀ni. God bless you, sir. Bẹ́ẹ̀ni, wọ́n ń dánu ara wọn dùn ni. Yes, sir. God bless you, sir. Wọ́n ń dánu ara wọn dùn ni. Àwọn ni Yorùbá, àwọn ni gbà àwọn làwọ̀. Àwa tó wá kù ńkọ́, kí là wa? Egun àbí, egun anu mi. Hello, ma. Hello, sir. Yes, ma. Hello, sir. Ẹ káalẹ́ o. Yes, sir. Hi, Chief Awíkókó. Ó dẹ̀ méjì tẹ́gbẹ́ lónìí. Ó dàbí pé owó yín ti pọ̀ àbí? Ẹ sáà wẹ̀ tẹ́ fẹ́ wúyè fún. Ẹ má worry. It's okay. Ẹni tó yè bá tọ́, òun náà ló ń jẹ́. It's okay. Gbogbo ìtẹ́ máa ń sọ ìjòyè ẹ̀ ṣe kìíní yẹn, má sọ bẹ́ẹ̀ mọ́. It's okay. Nígbà míì ẹ máa rí ọmọ ọba mi, nígbà míì ẹ tiẹ̀ ní ìdásí rí kìíní yẹn gan lára ọmọ ọba. Kẹ tó mọ̀ ń pé ẹni yìí ń pé ó ní value prince. Okay. So ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. Yes, ma. So mo kàn fẹ́ comment màá try àti má rambo lẹ́nu. So first comment tí mo kàn fẹ́ sọ ó ní pé ṣe rí àwọn èèyàn nílò àti mọ̀ ń pé Agoda has come to this state. Of course. And there is nothing they can do about it. Not at all. Irú àwa yìí àmọ́ nǹkan kan pa ẹ̀. But ibi tí because Perry kingdom yẹn sìn is a child of circumstances. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe gbàgbé ó ní lọ́wọ́ but èyí tó jẹ́ ń pé effect ẹ̀ ó kéré o kékeré labẹ́rẹ́ kéré kì í ṣe níbi ìfàjẹ́ ní ilẹ̀ Yorùbá ó ní ọ̀rọ̀ because ó wà highly historical. Honestly. Ìlú tó wà highly historical ni. Bẹ́ẹ̀ni. And ẹ̀dẹ̀wò ṣèbí bàbá yẹn ni wọ́n fi joyè in less than 1 month. Bẹ́ẹ̀ni. Ẹ wá wọn nǹkan tó máa tẹ̀lé in the next 1 year 2 years. And then ẹ̀mọ́ bí tọ́rọ̀ ẹ̀ wà nǹkan kan gbọ́dọ̀ ṣe or else wàhálà máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Of course. Nothing must happen to that man. So the other thing tí mo fẹ́ sọ ó ní pé mo notice ẹ̀ kí ló dé táwọn ọmọ Ọ̀yọ́ tó jẹ́ pé èpè máa ń pọ̀ lẹ́nu wọn. A rí àwọn tó jẹ́ pé wọ́n support àwọn ọba mi. Bọ̀ kì í ṣe bí èpè bí olórí burúkú bí kíní ṣe mọ̀ àwọn ọ̀rọ̀ burúkú òun ló máa ń wà lẹ́nu wọn. Even when you go to the Facebook of all these pro Aláàfin people èpè burúkú wọn ò lè sọ̀rọ̀ ẹyọ kan without ṣe mọ̀ pé èèyàn máa ń ṣe explanation tó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó máa sọ wàá fi enlighten commenter tó sọ nǹkan ní to counter gbọ́ kọ̀ọ̀kan ni wọn kó sọ bẹ́ẹ̀. Ẹ wo irú ẹni tó ń pèrè ẹ̀ ní cleric yìí so mo ṣẹ̀ṣẹ̀ understand ẹni because tí orí bá wà rọ́tì kí lè expect tó máa ṣẹlẹ̀ lábẹ́. Ẹ wo ilé tó ń pèrè ẹ̀ cleric at least àṣà láwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń follow ẹ̀. Yóò máa lọ́mọ ilé kéwú majority àwọn èèyàn ló jókòó síwájú ẹ̀ tó ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni a ní congregation tiẹ̀ gbogbo àwọn ọ̀yẹ́ ẹ̀dẹ̀ ni wọ́n máa gbọ́ gbogbo orú nǹkan tó ń sọ yẹn bí indoctrination ni preaching of hate and there is no way àwọn tí ò bá lè dáná ara wọn rò wọ́n á tún tí wọ́n tiẹ̀ ní hatred fún bàbá yẹn tẹ́lẹ̀ wọ́n á tún develop hatred but anyway it's on them because mi lè parọ́ fún yín àwọn people of goodwill gbogbo wọn náà ni wọ́n wò láti àfà
I mean from a far place, gbogbo bí nǹkan ṣe outplay ààrẹ, you'll be so surprised. Àwọn kan ò sọ̀rọ̀ ń sìn, gbogbo ẹ̀ ni wọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọ́n ń wò tán dẹ̀ ń take note. So ó sọ̀rọ̀ kan, ó ní pé bàbá yẹn mo dẹ̀ mọ́ràn yẹn dání, ó ní òṣèbójú kan ti fọ́, ó ní ojú kejì máa fọ́ lẹ́wọ̀n. So what I'm trying to say is that ṣé wọ́n mọ̀ bí ojú kìíní ṣe fọ́ ni? Àbí o, ó possible o. Because tẹ́ bá wojú bàbá yẹn náà, ẹ máa rí pé though initially nígbà tí mo wojú wọn, mo ń wò ó pé did he have cataract? Kò yẹ yín because medical line ni mo wà, mo kọ́kọ́ wò ó pé did he have cataract? I couldn't put much place on that. Or is it something that ó wà traumatic fún wọn? So but ṣé ẹ mọ̀, ẹn tó ń sọ̀rọ̀ tó ní pé ẹ ń pèsè bẹ́ẹ̀ kan ti fọ́ pé kejì náà máa fọ́, ṣé wọ́n mọ̀ bí kìíní ṣe fọ́ ni? Possible. Because even irú ọ̀rọ̀ báyẹn ó yẹ kí DSS old man yẹn àti béèrè pé if he knows anything about what happened to him, ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ àwọn crime, I mean because hate preaching, especially láyé tá a wà ẹ wò pẹ̀lú ọ̀rọ̀ Iran sin àti Israel, èèyàn nílò àti wà very careful, and then pẹ̀lú inú àwẹ̀ tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. So that's another thing. But inú mi tún wá dùn pẹ̀lú communique issue by the Agoda princes that is coming out. Gata, after a while, ọmọ máa dìde àti ìrìn. That kingdom is going to, has already been established. Ó ṣì wà ní formative year ẹ̀ ni. But mo mọ̀ pé pẹ̀lú tí Ọlọ́run ṣe jẹ́ kó come into existence, mo mọ̀ pé it's a kingdom that is going to not only be historical, but ó máa ní much positive impact in the Yoruba fún àwa ọmọ Yorùbá ni. So keep on exposing all the things you are exposing. God bless you. And then ṣe gbogbo àwọn àdá kẹríkẹrí tẹ́ ṣe fún wa lánàá, mo rẹ́rìn. Nígbà tí ọ̀rẹ́ mi ni. Ṣé rí láyé yìí èèyàn gbọ́dọ̀ wà careful. Gbogbo apápátá. Ẹn tó bá sọ ń pò mọ̀ràn sọ̀rọ̀ tí ẹn tó mọ̀ gbọ́. Because ẹn tó mọ̀ gbọ́ yẹn èsì tó máa fún ẹ ó lè jẹ́ pé because ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ṣe fún lánàá yẹn, you actually dragged him into the mud. Àwọn tí ò mọ̀ nílẹ̀ Yorùbá, one of the things tó téèyàn gbọ́dọ̀ ti sọ̀rọ̀ sí èèyàn ní pé ṣé ó ń pé ìwọ ẹlẹ́wọ̀n yìí, even as a bull lásán ká tó wá sọ ń pé ẹni ọ̀n truly ó ní really lọ sí ó really ṣẹ̀wọ̀n, so àbí pé ìwọ tó jẹ́ pé mọ́tò ló pa bàbá ẹ̀ yìí, àwọn ọ̀rọ̀ tó lé ní o. So mo dẹ̀ mọ̀ pé kó nǹkan dẹ̀ ṣe wà yẹn, ó ṣe òṣè ó láwọn ọ̀tá kan àbó láwọn kan tí ò fẹ́ kí wọ́n gbọ́ gbogbo information báyẹn, but ẹ ti already fún àwọn tí ò fẹ́ kó gbọ́rọ̀ information báyẹn pa wọn. Because nǹkan táwọn èèyàn kan máa ṣe ni àti send dem pé ṣé wọ́n ti gbọ́ nǹkan tó ń sọ sọ̀rọ̀ ẹ̀yìn, so èèyàn gbọ́dọ̀ wà careful, and fatafata ẹ ti pọ̀ jù. Ṣé ẹ bá rí America yìí, Nigerians are doing so well. So pẹ̀lú bó ṣe máa ń sọ̀rọ̀ gan, mo mọ̀ pé he is just an ordinary guy. US kò sí nǹkan tó wà so serious ń pa ẹ̀. Kò yẹ yín, wọ́n bá fún ẹ̀yìn àti ẹ̀yìn same resources, bẹ́ẹ̀ yín ṣe máa lo resources yẹn máa jù sílẹ̀ dànù. Honestly ma. So gbogbo ń pè ẹ lówó tó ẹ ní kíní. Kí ni nǹkan tó ń pè lówó? Wọ́n ní tá a bá lówó, tá a bá pàdé ìlọ náà, kí lèèyàn ṣe? Èèyàn padà ní. Ó máa padà náà, because iye owó tó ní yẹn náà yìí náà ló fẹ́ fẹ́ rà. Bẹ́ẹ̀ ni, so yìí tó ti wà lára yín, Ọlọ́run ò ní bàjẹ́. Àmín ma. You understand what I'm saying? God bless you ma. I've never watched any of his program. Ìgbà tẹ́ bá gbede àbí tí Ọlọ́run ṣe kinní kan má tó máa wà gbádà yẹn. Tó bá kàn bù ta lọ́lọ́run ẹ̀hẹ́. Ìwà yẹn gan mo máa mọ̀ pé èèyàn bóyá àbí woman kan náà wà yèyé dára kí ní ẹ̀mí kí n ṣe follow ẹ̀ bọ̀ kí ní ẹ̀ máa wá sórí, ó máa ń ṣòǹgbà mi, so mo máa ń gbọ́ táwọn fans ẹ̀ ṣe máa ń bù. So ẹ má jẹ́ kí yẹn gbogbo ń pé ẹ lè má lówó tó, ta ló sọ fún yín pé ẹ lówó jùlọ? Iye tó wà lára yín kọ́ náà má bàjẹ́ ni. God bless you. Who are those people listening to him? So ẹ kú iṣẹ́, posterity will judge him. God bless you ma. Tó dàrọ̀ ma. Yes ma. Okay. Àyà ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé bóyá màrúfù kan yóò lọ ilé ẹjọ́. Majority àwọn èèyàn tó mọ̀ nípa ẹ̀ máa wá jáde against ẹ̀. Gbogbo àwọn tó ń jọ ṣe kékeré tí wọ́n mọ̀ nípa story yẹn, they will now come out. They will now expose him more. Tó bá lérò pé ó ní kéèsì, not against me. Kọ́dẹ̀ wá sọ fún abọ́yá mọ́tò kọ́ ọlọ́pàá bàbẹ̀, àbúrò rẹ̀ burú dànù. Yellow card mo fún ẹ, ìwọ fún mi lésì, màá fún red card. Sọ́lọ́n fẹ́ kọ́ dáàdì ẹni. Èmi ni wọ́n ń sẹnu yàn sáyàn sáyà tó ń ṣe pé fún tó ń bú. Èmi ò wá lẹ́lẹ́dà tèmi, àbẹ́mi ò lórí, àbẹ́mi ọmọ náà kóòtù, àbẹ́mi ọmọ náà ọ̀dọ̀ lọ́ọ̀yà, orí ẹ ti burú dànù. Yàrá wọn fọlọ́pàá halẹ̀, ìgbàdógójì èrò wájà, ṣé wọ́n lọ́lọ́pàá ni? Àbí wọ́n lé ẹjọ́ ìwọ lọ́ọ̀dàjọ́? Tó o bá lọ sẹ́wọ̀n rí wá sọ fún apá ọ̀lọ́ ẹ̀wọ̀n rí, bọ́ọ̀ bá sáré ń jí, tí wọn ò gbá imú, àwọn tó ń tajà olè fún yín, wọ́n mú wọn, àwọn yẹn ló wá tọ́ka yín, wọ́n arrest yín, àwọn bí dáa kọjáde against mi, kọjáde tó bá tó bẹ́ẹ̀, máa fún knockout. Tó o bá lọ sẹ́wọ̀n rí wá sọ fún apá. Hello daddy. Yes sir. Yes sir. Ní ìmọ̀ ní lọ́dọ̀ wa. A sọ kínní kan lọ́jọ́ kan. Okay sir. A dẹ̀ sọ àwọn kan wò mọ́
ń gbàdá sọ pé etí mẹ́rin lòdó ní. bẹ́ẹ̀ ni. ọmọ yẹn a máa lù báyìí kò sí kankan tí ó fi gbọ́. bẹ́ẹ̀ ni. ilé ìta fẹ́ sọ fún wa lálẹ́ yìí à ń pe igi kan ní ọmọ. bẹ́ẹ̀ ni ọmọ ní sùn kú roko. ọmọ la máa ń pe lọ́dọ̀ wa lọ́wọ́ wọn máa bẹ títí di oníjà mú gbẹ̀lú. bẹ́ẹ̀ ni igi ọmọ náà fi ń gbẹ̀lú bẹ́ẹ̀ ni. abẹ títí di. ṣe rí wọn ò ní gbọ́ ó dẹ̀ dùn mí mo dúpẹ́ lọ́wọ́ arábìnrin tó nífẹ̀ẹ́ yín gan tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán tí ò ní sọ̀rọ̀ tán láéláé. àbí sà. ọ̀rọ̀ ẹ̀ ó máa ti mọ̀ wípé ọlọ́gbọ́n èèyàn ni ẹ̀ tó dẹ̀ I'm happy that he said pé òun wà ní medical line. Àwọn àìsàn kan wà tó jẹ́ àìsàn ogbó. Àìsàn kan wà tó jẹ́ àìsàn ogbó. bẹ́ẹ̀ni. ẹ rí i pé ogbó mi láti bí ijọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni. Tí èèyàn bá dé stage kan àwọn kankan máa yọ tó sí gẹ́gẹ́ bí àìsàn lọ́wọ́ ara. Ọmọ kékeré tó ń bú àgbàlagbà ni ṣé òun gan máa dàgbà ẹni tó sọ pé ojú Aláagooja kan pé ojú ẹ̀ kan ṣe bákan pé ìkejì máa ṣe bákan. I just pray for him because ó sound gẹ́gẹ́ bí one ọmọ kékeré. ọmọdé ni lásán ọmọdé ni. Ó sound bẹ́ẹ̀ gan-an. Téèyàn bá ti dé ndó ní ìsìn ayé ti dáyé tí èèyàn tí ò yé èèyàn o ṣùgbọ́n at age 70, 75, 80 ojú á máa lọ díẹ̀díẹ̀. Ó ní madam yẹn dẹ̀ mention lẹ́ẹ̀kan tó ní cataract and glaucoma. Òun dẹ̀ yẹ kéèyàn máa bójútó. I remember sometimes ó ti ṣe díẹ̀ ní ìsìn mi ò ní gbígbà àkókò yìí. Mo kàn ń lọ lójú ọjà kan mo bá rí arákùnrin kan lórí dájú bàbá ẹ̀ ṣe wà ókè. Mo ní àwọn ókè mo ní lágbájá ni mò ń wá ní léènì yìí mo ní ó dàbí pé kò wá léènì. Ló bá ní dájú bàbá ọ̀dọ̀ ẹni tẹ́ ń wálẹ̀ ti fi ń lẹ̀ yìí. Ló bá mú mi mo ní mi ò rí ó ní pẹ̀lú double lens tó wà lójú nítorí mo ń lo glasses double lens. Wow. Ẹ̀rí I was ashamed. Mo wá jẹ́wọ́ fún olójú yẹn ń dùn mí. Wow. Mo ní mo ti láàpọ̀pẹ̀t fún glaucoma àti cataract. Mo ní dájú ẹ̀ tètè lọ ṣe o. Ọ̀sẹ̀ yẹn ni mo book appointment nísìnyí mi ò lo glasses yẹn gan mọ́. Wow. Ojú yẹn rí náà ju àti mo lo glasses lọ. Wow. So àwọn àìsàn kan máa ń wá lọ́jọ́ ogbó. Àná ọmọkùnrin yẹn ṣe mí o ọmọkùnrin tó sọ pé Aláagooja I pity him because ẹ wò gbẹ̀yìn ẹ̀ nípa ètò tẹ́ ṣe ẹ fi ọ̀rọ̀ arákùnrin yẹn mọ̀ bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ bí madam tó sọ̀rọ̀ tí. kó má fèsì ní dáàdì tó bá fèsì máa fún ní knockout mi ò tí ì sọ̀rọ̀ ẹ̀ tán o. ẹ ti knockout ẹ ti fún yẹn ti pọ̀ jù. yellow card ni ẹ dáàdì yellow card nù red card wà nílẹ̀. Wọ́n ní ẹnìkan ẹlẹ́wọ̀n ta ló fẹ́ kọ́kọ́ lẹ́lẹ́wọ̀n láti gbọ́ ní Nàìjíríà. kò sí o. Wọ́n ní ẹnìkan wọ́n ní mọ́tò ló pa bàbá ẹ̀. Èmi ò wo program yẹn o èmi ẹ̀ṣẹ̀ wo létà ni o but ọ̀rọ̀ ńlá ni. dáàdì ó dàbọ̀ sá. dáàdì láwọn wo program yẹn èmi kò ṣe program yẹn mo kàn gbọ́ táwọn yẹn ń sọ ni o kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ṣe o lọ tán náà wọ́rọ̀ hello last caller. hello sà o pápá sà. ẹ kálẹ́ sà. yes sà. Ọlọ́run ní gbẹ́yìn lẹ́yìn. Kàmí sà. Àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ mo jẹ́ bí ìrìn Agoda àti Ọ̀yọ́ yẹn ẹ̀sìn tó jáde ìjà pàtó. Ìwà Aláagooja yẹn tó bá fẹ́ jáde fún olúwe. Tó ló náà mi ìgbà tí ò ní gba náà yọ. Mi ìmọ̀ bóyá wà o ṣùgbọ́n kò sọ́nà mi ìdàbí alára. Ìdílé wa lè fi máa ṣẹlẹ̀ nù. Wàhálà ò lè ṣẹlẹ̀ dádì. Tí bàbá máa fẹ́ gba náà yọ kọjá tí mo ní máa disturb bàbá máa. Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Ìjọba God bless you daddy. Ìbéèrè lálẹ́ ìbéèrè o. Ìbéèrè tó make sense ni God bless you. Yes sir. Mo ti dọ́yọ̀ tipẹ́ o àbí mo ti dé gbogbo ìsàlẹ̀ Ọ̀yọ́ yẹn tipẹ́. Ìrìn àjò mi sísàlẹ̀ Ọ̀yọ́ ojú 1992 lọ sí 1992/93. So oríṣiríṣi nǹkan ìyàtọ̀ ti wà ń bẹ̀ dáadáa. Ṣùgbọ́n òye yé mi táwa ti gbẹ̀gbẹ́ ààfin. Yí kọ́rọ́. Ọ̀nà agún gbogbo lọ́wọ́ left. A sì yí kọ́nà a sì máa lọ ìsàlẹ̀ Ọ̀yọ́. Gọ́ọ̀mẹ̀ntì lè ti lànà míì síbẹ̀. Bọ̀tán máa fẹ́ gba Ọ̀yọ́ kọjá kò sí problem kankan. Ìjọba ń bẹ lóde. Tọ́wọ́ ẹ jẹ́ kí n fi lè ṣe olùfimọ̀ báwọn. Ó jẹ́ kí n máa lọ. Mo appreciate gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní síkà pátápátá. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o. Ẹ̀yin tẹ́ ní kí n fi mọ̀ rúfù lẹ̀ ẹ́ rí pé mi ò kí ń dárúkọ ẹ̀ tẹ́lẹ̀. N tó mu tó fi lánú pọ̀ngàlà tó fi dárúkọ mi. Ó pè mí níjà ni. That is challenge. Ẹ mọ̀ táwọn àwọn ọmọ kéékèèké bá fẹ́ bára wa jàǹgbà náà àáfàlà á sọ pé kẹ́nìkan parẹ́ tó bá tó bẹ́ẹ̀
ẹ̀ ń bá ti parẹ́ òun lọ bẹ́jà ń lọ fẹ́ kájà so ó fà là síwájú mi mo dẹ̀ parẹ́ so mo ti gbómi ìjà kaná ó ti gbómi ìjà kaná mo ti bá bá so ní kó tó síwọ́ báwọn ní tó bá fẹ́ dà kó dà ní tí dáadáa rẹ̀ bá fẹ́ dà kó dà kájọ rí so bí kàbá rojọ́ ìkàkọ́ ní ọ̀dà kó n sọ lé ẹjọ́ rẹ̀ gone were those days ẹnu láì sọ ìdí láì jókòó ọlọ́run fẹ́ kọ́ ọ dànù ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ṣe gbẹ̀ǹtẹ̀ ẹ má gbàgbé o kí ni ń ṣe mí gan ìwọ́gùn òsì náà mi létí látàárọ̀ onídèmọdè gbogbo ẹ̀yin èèyàn mi tẹ wà níbí ẹ lọ bá mi wo onídèmọdè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn kan ti wò ó ẹ bá mi wo onídèmọdè ń gbọ́lẹ̀ tí máa rí onídèmọdè wò orí YouTube náà náà ẹ sáàṣì fún onídèmọdè GSTV onídèmọdè GSTV onídèmọdè GSTV ń gbọ́lẹ̀ tí máa wo onídèmọdè ẹ bá mi wo ẹ bá mi like ẹ kẹ bá mi share ẹ mi ò ní wáyé tí o àwọn Olódùmarè ò ní fi sílẹ̀ o Yorùbá game show ni ẹ̀yin tí Ọlọ́run bá dẹ̀ fún lórí ọ̀fẹ́ tẹ́ fẹ́ràn wá lọ́wọ́ lórí onídèmọdè ẹ̀bùn tá a máa fáwọn èèyàn ẹ̀bùn owó ńbẹ́ńbẹ́ ìbéèrè wa ìpín mẹ́ta ló pín sí ìbéèrè márùn nípín kọ̀ọ̀kan first 5 question of the first segment ìpele àkọ́kọ́ ìbéèrè márùn ní ńbẹ́ńbẹ́ ìdáhùn ìbéèrè kọ̀ọ̀kan 10,000 naira ni àwo òsó ní 1 million naira àbí 2 million naira àwo lágbára débẹ̀ ìwọ̀n a sì ní ṣe nǹkan tí agbára wọ̀ ọ̀ká tàbí tí yọ́ dàbí ẹni pé àmọ́ àwọn guest wa ṣeré tàbí tí wọ́n jẹ̀bùn tá à nílè fún wọn rárá o ìbéèrè márùn àkọ́kọ́ 10,000 naira ni téèyàn bá gba márùn 50,000 naira ìbéèrè márùn ẹ̀kejì 20,000 naira ni téèyàn bá gba márùn yẹ 100,000 ni tó bá gba márùn àkọ́kọ́ tó gba márùn ẹ̀kejì that is 150,000 naira ìbéèrè márùn ẹlẹ́ẹ̀kẹta 30,000 naira ni ìdáhùn ìbéèrè kọ̀ọ̀kan so that is 150,000 naira àbí 150 náà ni 150 mọ́ 150 ó jẹ́ 300 olórí ẹ̀bùn téèyàn lè jẹ́ lọ́dọ̀ wa nù 300 that is number 1 so afẹ́mọ́ fáwọn olùkópa ní ẹ̀bùn míì náà mọ́ tọ́lọ́mbà kún yín lọ́wọ́ tẹ́ fẹ́ kún wa lọ́wọ́ lórí ẹ̀ láti gbé ètò yẹn lárugẹ ètò yẹn ti wà ní mind mi láti 2011 ẹ rí i pé àlá tó jìn ní so láti 2021 ni mo ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan tí mo fẹ́ fi ṣe jọ ní èjì because ó difficult láti ṣe pẹ̀lú àwọn nǹkan tí mo need torí pé bàbá rẹ ni bàlá ọ̀la kì í yá alálàdẹ̀ ló ní àlá ẹ̀ so yẹn ló jẹ́ kó pẹ́ mi mo ti wá bẹ̀rẹ̀ báyìí yóò wù mí láti máa fáwọn èèyàn lẹ́bùn míì bíi fan bíi iron bíi kettle bíi tv o lè mọ jẹ́ ilé tó tóbi pọ̀ olóríṣiríṣi nǹkan bíi fíríjì kékeré gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ mọ fún àwọn tó bá gba ẹ̀bùn mi tó bá gba ìbéèrè mi tán so àwọn Olódùmarè ò ní fi sílẹ̀ so ẹ má bá mi lọ sí onídèmọdè GSTV onídèmọdè GSTV tẹ́ bá ti click tẹ́ bá ti search fún lórí YouTube ó yẹ kó lè gbé jáde fún onídèmọdè GSTV kẹ́ má bá mi wò ń bẹ̀ episode eléyìí tí mo fi síbẹ̀ ẹ bá mi wò ẹ bá mi like ẹ kẹ́dẹ̀ bá mi subscribe sí channel yẹn tẹ́ bá ti tẹ subscribe button ẹ click lórí notification bell ó máa fún ní àmì nígbàkigbà tí mo bá upload another episode síbẹ̀ mi ní wáyé tí o ẹni wá mi tì àánú Olódùmarè ò ní fi sílẹ̀ God bless you all ó dàárọ̀ òrùn ayọ̀ lásán lórí Facebook ẹni nànánú o lágbára ọlọ́ ẹni rí bànújẹ́ lórí YouTube mo fẹ́ràn yín ju bẹ́ẹ̀ ṣe ní lọ́kàn lọ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ó dàárọ̀ òrùn ayọ̀ lásán God bless you sir.